Fídíò yìí ní ìfojú àwọn tó jẹ́ afurasí ọ̀daràn hànde, eléyìí tí iléeṣẹ́ amóhùnmáwòrán Bembeyeke TV ṣàbẹ̀wò sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn tí ẹ̀ ń wò yìí. Onírúurú ẹ̀sùn ìwà ọ̀daràn ni wọ́n mú wọn fún, tí ọ̀pọ̀ nínú wọn jẹ́ ẹni tó ń digun jalè, ẹlòmíì ń já ọkọ̀ gbà. Bákan náà ni àwọn mìíràn nínú wọn ni wọ́n jẹ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Oníròyìn wa ní ó dáa kí èèyàn kọ́mọ ó sì gbẹ̀kọ́ nítorí kó má bàa kóni síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Kò tán síbẹ̀ o. Olú iléeṣẹ́ ọlọ́pàá ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọkùnrin ìpínlẹ̀ Ògùn lélẹ́yìí. tó sọ̀rọ̀ nípa pé ó ń fi agídí bá ọmọbìnrin kan Olú iléeṣẹ́ lájọṣepọ̀. ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn la wà Nígbẹ̀yìn níbi tí wọ́n ti ń wọ́n fojú gbé òun ní àwọn jàǹtò. Ó tí wọ́n jẹ́ ṣàlàyé bọ́rọ̀ ṣe afurasí jẹ́. ọ̀daràn Gbogbo ẹ̀ onírúurú lẹ́wò hànde. níkànnì Bembeyeke TV. Ìkànnì Bembeyeke TV ó wà níbẹ̀ láti ṣe àkójọpọ̀ ìròyìn lórí bó ṣe ń lọ. Olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn la wà yìí níbi tí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ti wáyé sáwọn afurasí ọ̀daràn. Ọkùnrin tí wọ́n ń gbé wọnú ọkọ̀ yìí, ìbọn ni àwọn ọlọ́pàá fi fọ́ lẹ́sẹ̀ tẹ̀ ń wò yẹn lásìkò tó fẹ́ sá lọ. Kí ló ṣe gan-an? Gbogbo ẹ̀ lẹ́wò nínú fídíò yìí. Ohun tó ń farahàn fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀daràn lójú wọn le kòkòkò. Kò sì sára tí wọn ò lè fojú aráàlú rí tàbí hànde. Tèmi tí ń tòótọ́ pẹ̀lú gbogbo ohun tí a gbìyànjú láti ṣe nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ìkànnì Bembeyeke TV tó lọ ṣe sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó wà ní Eléwéran nílùú Abẹ́òkúta. Ẹ wò ó, oríṣi nǹkan ohun ìjà bí ìbọn, àdá, igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ká mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́. Ó lágbára. Gbogbo bó ṣe ń lọ làwa ń mábọ̀ jẹ yín ní Bembeyeke TV. Bákan náà àwọn tó wà nínú ẹgbẹ́ òkùnkùn gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ máa wò lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe ń wo yẹn lórí ìkànnì Bembeyeke TV. Kí lorúkọ yín? I know Yoruba. Okay, what's your name? My name is Elijah. Your name is what? Elijah, You are from where? Borno State. Borno State. Okay. Why are you here? We went to rob somewhere. You went to rob somewhere. Okay. At where? Shagamu. Shagamu. Yes. Around where exactly? I mean the location. I know it's truth because me I've been new person there. I don't know the real location. But place we used to describe for people is a area command. That's our description. Area command. I mean, where did you rob? The people they say it's hotel, but me I even think it's estate. But they say it's hotel. They say it's hotel, Mm. but you later noticed that it is estate, abi? No, it's hotel. They say Hotel. it's hotel. Okay. How many are you in number? We are 7. 7. Uh, How were you caught? eh? How were you caught? How I got? I don't understand your English. Please, can you Okay. repeat? How were you arrested? This is my leg. Okay. Was shot. Okay. By Shot. gun. Gunshot. Okay. Okay. What of the rest of you? They kill one person. You
You killed one. Okay. 5 people escaped. 5 escaped. What's your name? Once again. Elijah. Elijah. Yeah. What the rest of you are they here? No. No, I don't even know themselves. It's only one person I know, and it's the person that introduced me to the job. That's his name is Ali. His name is Ali. Uh, So you and came. our leader of the army robbers, his name is Shegu. That was Yoruba guy. So you came all the way from that your side to Shagam for robbery. To Yes. what? That one, I'm not among them. When they went to snatch it by themselves. When they The same day that we went to rob in okay, Shagam. that same thing when They used this one to drive was go Shagam. But to snatch it, I'm not among them. Even myself, I'm trying to escape. Then there I saw them with gun. I tried to escape. Idris Adéwọlé. okay, olùgbé ilé Èmi àti gẹ́ẹ̀ kan la jọ ń fẹ́ra. ẹ̀yìn àti Gẹ́ẹ̀ kan. okay. So ó máa ń gbó lọ́mù dáadáa. Ó máa ń gbó lọ́mù so ó máa ṣáàjọ ń fẹ́ra ṣá. Wọ́n á ní pé àǹtí ò fẹ́ travel. Tó stage kan náà fẹ́ travel. Wọ́n á ní pé bòlò lọ. Ó ní pé nǹkan fẹ́ lọ yọjú sáà tí òun kò lè kó pé lọ́wọ́lọ́wọ́ ní kò sí wàhálà. Ó ní àfà pé báwo lẹ̀ ní pé jọ́ọ̀lù wọn á visit yìí dé báyìí. Ó ṣe máa ń fẹ́ ní dọ́là, ó máa ń fọ́lá dọ́tún làbú, ó máa ń scope mi. Mi ò kò tí ì lọ ń gbà rẹ̀ ní before kó tó lọ, ó máa ń scope mi. Ìlú kan lájọ ń gbé ṣe ó di Rẹ́mọ, Ìjẹ̀bú di Rẹ́mọ, ó dẹ̀ máa ń gbowó lọ́mù dáadáa. So ọmọ wa fi wáìnì ọ̀rẹ́ mi kan, ọ̀rẹ́ mi yẹn wá ní pé kí n máa fọ̀ pé màá ní sùúrù fún náà ni pé màá túbọ̀ máa scope ẹ̀ pé níjọ́ tó bá ti wá kí mi lé, iná máa jẹ́ kó mọ̀ pé èyí ni ìrora fún mi ní nǹkan tó ń bèèrè láti bẹ̀rẹ̀ pé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ò ní lọ. So àtúnṣe máa yá mi ò ṣàgbé yẹn sọ́kàn mi tún ẹlẹ́gbọ́bìnrin pọ̀ mo pé kí lè má lọ tì mí sí ìsìnkùsì ìgbà tó máa yá wá travel nígbà tó máa yá wá dé gbogbo àtúkẹ́ kó tó travel rẹ̀ gbé ń kọ́ṣẹ́ mi mo fún lówó tó ń ṣe gbogbo ẹ̀ àti wá travel tó wá dé mo rí ibùdókọ̀ jẹ́ ẹ̀gbọ́n mo rí mo wà ní bunk ní tó ti ta gbó bunk so òun ló pè mí ọ̀dà Idris wọn á fà gbé because he is like 24 years ó kéré sí mi ìgbà bí ọdún méjì lọ sí mi ọdún mẹ́ta so wọ́n á gbé orúkọ mi lórí machine àtẹ̀gbọ́n mi lájọ́ ń lọ wọ́n á fà ó ti dé lórí ẹ̀ pé báwo ni iṣẹ́ báwo lẹ́bi tó ní fine àdẹ ó dẹ̀ ní gbogbo ya ní àwọn onílétà wọn ní kò sí wàhálà so ìgbà tó wá yá let's say after 1 week to that time wọ́n á pàdé mi ní bọ́ǹkì yẹn so ilé epo kan wà lẹ́gbẹ̀ẹ́ bọ́ǹkì yẹn so mi wá rí òun náà tún pè mí jọ yẹn náà that same day bẹ́ẹ̀ pé mi kọ́ lọ́ba mo ní kó dúró mo náà fà ń táyé lájọjọ́ àfojúsùn sọ abẹ́nú sọ nǹkan tí yẹn bá ní jẹ èèyàn ní fi rún mú un pé náà sì àpàlù ń pè mí mo ṣàpà ọlá pé mo lọ́ọ̀fù ẹ̀ ni owó mi fi fẹ́ tí wàá ṣe bẹ́ẹ̀ ni ìgbélé mo ní ìwọ́n kọ́ lóbìnrin náà obìnrin pọ̀ àkíyèsí ẹ̀ náà ìgbà tó ń kó need mi ò like mi ò ní agbó lọ́ọ̀ mi ok owó bí àwọn scam mi àbí mo ṣáà ní kó gbìyànjú sẹ́gbẹ̀ẹ́ owó máa fọ̀ kò sí wàhálà mo lọ wá lọ sínú òun lọlé mo wá fún ṣé mo lè fẹ́ nọ́mbà mi wá ní kò sí wàhálà gba nọ́mbà mi àtọ́gbà nọ́mbà mi mo wá ní kó dá ẹ̀ wá dá ẹ̀ bí wá dá ẹ̀ wọ́n á rí wá náà ti dá ẹ̀ kó ti ring mi ò wá believe mọ̀ based on èèyàn tó ń ṣe báyìí tó yín báyìí tẹ́lẹ̀ má máa ẹ̀ believe wọ́n ní kò sí wàhálà màá náà sọ bẹ́ẹ̀ tí bá délé máa check ìgbà tí máa délé tí máa check fún ẹ̀ mo wá rí pé nọ́mbà ẹ̀ 39 mo wá dá ẹ̀ lálẹ́ ẹjọ́ same night náà wá ní switch off mo wá filẹ̀ the following day mo wá dá ẹ̀ again mo wá rí pé wá ń rìn mo ní àfà ó ní ta ló ń sọ̀rọ̀ mo ní Idris mo ní báwo dẹ̀ ni mo ní àfà ṣe mo wá visit mi lé ní ó máa try ní kò sí wàhálà ó yá ọ̀dọ́ náà máa try bẹ́ẹ̀ mo ti gbọ́ wọ́n níbi táìmù ó ní kó o ṣe máa wò torí òun wà bí kan báyìí mo ní bolo wà ó ní wọ́n ní kímàtì yẹn bírèdì ló máa ń ṣe ń bẹ̀ àwọn small can kankan mo ní ṣe lọ ṣerun fún yàn bẹ́ẹ̀ nítorí àdìsá ló máa ṣe ó ní ò lọ ṣerun fún yàn pé òun wá kí ọ̀rẹ́ òun kan ni máa ń tẹ́kọ̀ bí lọ ṣerun fún yàn ni máa kú wa àkàìsọ́dọ̀jọ́ mi wọn ló ti òun bọ̀ ó ti kó bí ọmọ tó rówó gbà lọ mi inú ṣáà dùn ó wà ọ́ rì ní òkè ó ní tó bá ti kó ìgbà yẹn sì fẹ́ lọ fresh tó bá ti fresh òun máa pè mí wọn ló kì í sọ wàhálà ìgbọ́dọ̀ ṣe ń bọ̀ ẹ̀mọ̀ èèyàn tó fẹ́ visit èèyàn mo dẹ̀ lówó ọ̀pọ̀ lọ́wọ́ torí táìmì ìgbọ̀dọ̀ sí lọ́mọ mọ́ wọn lọ fi fún mi yá 1000 small fún mi lọ fi yá 1000 pé ká ṣe nọ́mbà 2 tó bá dé màá lè ṣe lálejò lórí amínírà àbí kọ̀ọ̀kan so bí ṣàṣe máa pè mí báyìí mo ní mo wà nílé mo ti fún mi yá 1000 wọn ní mo wà nílé
ó wá ní sáìdì bò mí ní pé sáìdì ọ̀dọ̀ ṣe ẹ̀mí ó wá lọ dúró dè mí bẹ́ẹ̀ ìmọ̀ àmúkò ti wà ń bẹ̀ wọ́n á wò pé àwọn ọmọ yóò ti dè mọ̀ tó padà sí ibi tí wọ́n ti fún mi yáwó ẹ̀ wọ́n ní kó jọ̀wọ́ sáyé yá mi ní fóònù sáà fi kọ́ àmì máa fi kọ́ wọ́n á ní mo ti wà ń bẹ̀ látara òun tí ń pa àwọn gan àwọn àbínú ìwọ̀n mú fún ẹlẹ́ mo wá lọ síbẹ̀ wọ́n á bá ń bè kan tó wà ní òun wá sásábìjì wọ́n á pè é wá tẹ̀lé wọn á jọ wọlé so bàtà wá jọ wọlé wọ́n á ní kí ló máa mú ní mineral ó ní níwọ̀n mọ́ àrà fún aṣáájú àwọn play àjọ ń sọ̀rọ̀ àjọ ń ṣe gbẹ̀bẹ́ àti wá tó stage kan wọ́n á sún mi fọwọ́ kan bọ́dì ẹ̀ wọ́n á rí pé wọ́n ń ṣe sánmà ó kò fẹ́ wọ́n ń ṣe bákàbà kan ṣá ẹmọ́rún kan ẹ̀ nígbà tó jẹ́ kó máa lọlé mo ní pé ò lè lọlé o pé láti ọjọ́ yìí pé ìkànnì ọ̀hún àṣà rí ìsìn bẹ́ẹ̀ pé so ṣá tilẹ̀kùn àwọn ní kí má ṣe bẹ́ẹ̀ kí n jọ kó ní kàkùn kan ní fóun náà fi ṣe tẹ́gbọ̀n lọkùnrin pé nígbà tó mọ̀ pé ìwọ tó mọ̀ kó fẹ́ kí mi kò tó ṣípẹ́ ọkùnrin kò tó fẹ́ ṣe bàbá àti pé tú lẹ́tọ̀ gbogbo lọ́wọ́ mi aṣàfihàn àjọdọ́ra ránjẹ́ rẹ̀ wá bínú wá ní bóun ṣe ń lọ yìí ó máa fọwọ́ obìnrin wọn mi ó máa jẹ́ kí mo kó bìnrin lòun pé èmi máa ṣe báyìí pé màá rówó màá pè pépà pé màá lọ èmi ṣàtúntò bẹ lọ́jọ́ yẹn pé afa má bìnrin yà ó ti wáyé bẹ́ẹ̀ yẹn kájọ wà láàrin ara wa èmi náà lè dà ní ìkọ̀kọ̀ nìkan bí ṣe máa bọ́ta máa padà sí ibi ọ̀dọ̀ wọn ibi tí mo máa ń jókòó sí mo ti máa ń ṣe fàájì mo kọ̀ láwọn boys yẹn tó ṣí jáde ni wọn náà ẹyẹ làwọn kíní kọ̀ọ̀kan nìkan bẹ́ẹ̀ mú mi nìyẹn bẹ́ẹ̀ bẹ̀ sí bí mi nìyẹn pé kí lè mi ṣe fún ọmọ yìí ìbọn àdáwọ́ mi dà àdáwọ́ mi dà ọbẹ̀ ọwọ́ mi dà àṣé òun ti lọ sọ fún wọn pé mo yọ àdá tóun mo yọ ọbẹ̀ tóun mo yọ ọgbọ tóun mo yọ ọgbọ́n tóun àmọ́ ọ̀gá akérèdè mi ìyọ kọ́kọ́ tí o pé mo fi wèrè ọ̀rọ̀ understanding náà lèmi náà fi ìlàjọ fi dóra wa mi ò yọ anything tí wájú ìlàtọ́ lọ́rùn so wọ́n ṣáà lù mí ṣáwọn ọgbà wọ́n gbé mi lọ station. mo sọ fáwọn yẹn mo ní pé àwọn yẹn gbọ́n gbẹ́jọ́ lẹ́nu mi wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí rọ fáńdù mi tẹ́ pé tẹ́ bá lógo ojú mi wọ́n ṣáà gbé mi dé station mo sọ dé station mo ń ṣàlàyé fọlọ́pàá nínú kíní tí mo kọ statement tí mo kọ ọlọ́pàá ní pé báyìí sì pé mo wà fọ́ pé torí pé obìnrin normal téèyàn bá yọ ọkàn tí náà ó máa níyàn yọ ọkàn tí òun ẹ̀gbọ́n tí mo lè ń gbé lọ́dọ̀ ẹ̀ alágbára ló ń ṣe ọ̀dọ̀gbọ́n mi mo gbé lọ lọ́jọ́ yẹn ọ̀dọ̀gbọ́n mi mo gbé lọ lọ́jọ́ yẹn so ẹ̀gbọ́n tí mo gbé sọ́dọ̀ yẹn àgbàrá ló ń ṣe àdá ìlú wà bẹ́ẹ̀ so ọlọ́pàá ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tó ń kọ statement tí mo ṣàlàyé fún pé ó ní pé obìnrin wọ́rọ̀ obìnrin nìyẹn pé tí bá yọ ọkàn tí náà ó máa ní kí mo yọ nǹkan tí oyún ni pé kí ni mo yọ ti pàtó ní wọ́n ní kí ni mo yọ ti gbogbo bẹ́ẹ̀ wọ́n ní mi yọ ọkàn tí ó kọ́ ni mo yọ àdá ìbọn ìgò ọ̀bẹ so ìgbà tó wọn náà máa gbé mi lọ sílé ẹ̀gbọ́n mi pé ọmọ ìgbà tó believe pé wọn máa lọ sáàṣì ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi yẹn wọn lọ mú mi lọ síbẹ̀ lọ́mú lọ so bàtà wọn lọ́kọ̀ ṣáà ṣe investigation bọ̀ tọ́ tẹ́mi ní mo yọ ọkàn tí òkú ń parọ́ ni kó sọ fún màá fóbìnrin wọn mi tẹ́lẹ̀ o wọn á gbé mi lọ ilé ẹ̀gbọ́n mi yẹn bàtà wá dé ilé ẹ̀gbọ́n mi yẹn tọ́ wọn á sáàṣì wọn ní sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ṣùgbọ́n lágbàrò wọn lọ fi bá àdá oríṣi àdá fún àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tí o nìkọ́ àdánù kan ni àti ṣòkòtò ẹ̀ tó wà lọ́dọ̀ mi jọ ẹ̀ bẹ́ẹ̀ lórí tán tight. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Idris Adéwọlé. ibo lẹ sọ pé ó ti ṣẹlẹ̀? Ó di Rẹ́mọ. Táyì tó wá ń sọ fún mi yẹn, Adébọ̀wálé Ọláyínká ni. Táyì tó ń jẹ́ kí àwọn mọ̀ ẹ́. Adébọ̀wálé Ọláyínká. Ṣẹ́jọ́ra iná wa ń bẹ̀. Ṣẹ́jọ́ra páàkì iná wa ń bẹ̀. Láàárọ̀ kùtùjọ Sunday bíi 2 weeks báyìí, òun ni mo jí. Torí after 7 ni máa ń lọ bí iṣẹ́ tí mo jí tí mo lè jáde ni mo rí àwọn àgbájé tí wọ́n ń sọ yìí lọ lọ́wọ́lẹ̀ fún mi ọlá pé mo dẹ̀ mọ̀ wọ́n ní gáràjì ló jẹ́ kí n dúró fún wọn. Wọ́n ní pé ẹ̀gbọ́n ẹ̀ẹ́pù wa ò pé ẹni yìí ó ti mu Colorado yìí o pé káwọn gbé dé gáràjì káwọn àwọn lọ fún ní bottle water bóyá ó máa pé mo dẹ̀ ẹ̀ẹ́pù wọn mo dẹ̀ gbé wọn ojú 2-minute drive tí mo fi gbé wọn mo dẹ̀ já wọn lẹ̀ sí gáràjì lójú everybody mo dẹ̀ já wọn lẹ̀ mo dẹ̀ àjá lèmi máa ń ná mo dẹ̀ gbọ́nà mo lọ lóòdù àjá tèmi mo lọ mo dé padà nírọ̀lẹ́ ni mo ń gbọ́ pé ẹni tí mo máa ẹ̀pù yẹn pé wọ́n ní ó máa ti kú mo ní àkóbá ńlá màlélẹ́ yìí pé wọ́n máa ní ìgbìmọ̀ ni mo pé wọn mo lẹ́sẹ̀kẹsẹ̀ mo gbé fóònù mo pe ọ̀gá mi
ọ̀gá mi tó ní mọ́tò tí mò ń lò mo yẹ pé ọ̀gá mo ti ṣe nǹkan báyìí o mo ti gbé àwọn agbájé torí wọ́n mọ ẹni yẹn mo ti gbé wọn pé wọ́n ní kí n gbé àwọn dé gáràjì láàárọ̀ yìí o pé ní tí Monday tí wọ́n sọ pé wọ́n ní ó mu Colorado yìí ó ní o mo dẹ̀ yé gbé wọn mo dẹ̀ ṣàlàyé fọ́gá mi lọ̀gá mi wá ní pókè o pé tí bá gbó ni mo wà mo ní mo ìwà ní gáràjì wọ́n wá ní kí n máa lọlé pé kí n gbé mọ́tò lọlé tí bá ti délé mo wá lọlé mo dúró sílé mo retí kọ́ wọn ilẹ̀ ṣú ilẹ̀ rin ilẹ̀ bó di Monday ni mo pè wọ́n pé ọ̀gá mi kí ló ń ṣẹlẹ̀ báyìí náà ní pé kí n má wọrí pé kí n wà lé náà ìgbà tó máa di Tuesday ni mo rí náà wá pè mí láàárọ̀ kùtù pé bo ni mo wà mo ní mo wà ń lé náà ní pé àwọn ń bọ̀ ń sìn pé pẹ̀lú lọ́ọ̀yà pé kájọ lọ station kájọ lọ report òun náà dẹ̀ ni wọ́n wá délé náà dẹ̀ wá gbé mi lé ládẹ̀ fi wà mí láti 2 weeks sílẹ̀. kì í ṣèmi mo fún wọn wọ́n sọ fún mi pé ó ti fa Colorado yìí ni mo wá help wọn pé mo tẹ̀ tó fi ṣe yẹ̀yẹ́ pé ó ti lọ gbé nǹkan tágbára ẹ̀ ò gbé òun ló jẹ́ kémi help wọn dé garage lójúmọ́ mo dẹ̀ help wọn débẹ̀ Ìjẹ̀bú-Òde ni ìyàwó wà ó wà nílé lọ́dọ̀ mi àwọn ìṣojú wọn náà ṣe wá mú mi ìṣojú mọ́mì mi. wọ́n lè jọjọ mú bọ́tọ́jọ kúrò nílé lọ́dọ̀ àgbàjì àánú ni Ọlọ́run nìkan ló dẹ̀ tún lè ṣàánú mi torí mi mọ̀ kọ́kọ́ ń pa nǹkan tó wà nílẹ̀ yìí mi mọ̀ kọ́kọ́ kọ́lọ́run ṣàánú mi Ọlọ́run nìkan ló lè kó mi yọ báyìí. àwọn mo mọ̀ wọ́n ní gáràjì bọ̀ mi mọ̀ wọ́n pẹ̀lú àwọn tó dá mi lórí eléyìí náà ni ìgbà tí mo débì ni mò ń gbọ́ pé wọ́n ní wọ́n ti na ẹni yẹn láti lálẹ́ Saturday pé wọ́n ti na ẹni yẹn kó wọ́n wá gbé lọlé tiwọn bẹ́ẹ̀mi ṣe ń gbọ́ ìgbà tí mo débì ni mò ń gbọ́ bẹ́ẹ̀. ó dà pé gáràjì yẹn ló kú sí torí kò tí kú ìgbà tẹ́mi help wọn ẹ̀ 7 láàárọ̀ ni bẹ́ẹ̀ ni Adébọ̀wálé Ọláyínká. ní kókó kan wá ẹ káàsán tó ní sí Ògúnṣọlá wọ́n fi ẹ̀sùn kidnapping ìjínigbé bẹ́ẹ̀ ni alẹ́ jí gbé. mi ò jẹ́ anybody gbé. báwo náà ṣe wá gbé yín. ẹ ṣe sá mo wà nílé ní ọjọ́ Sunday ni wọ́n dẹ̀ wá làwọn ọlọ́pàá fún fẹ́ǹsì ọ̀dọ̀ mi wọlé pé wọ́n fún fẹ́ǹsì ilé mi pé wọnú ilé ẹbẹ̀ bóyá ní station àti tẹ̀lé wọn àti wọn dé station ẹ̀ ń gbọ́n pé ẹni tó gbé wá sílé mi lánàá bó ti kú. bẹ́ẹ̀ tó gbé wá sọ́dọ̀ yín lánàá. bẹ́ẹ̀ ni kílẹ̀ ni ẹ wá ṣe lé yín. ẹ ṣe sá ó ní ẹ̀gbọ́n kan tó máa ń ṣiṣẹ́ ní páàkì ọ̀dọ̀ wa páàkì kan tó súnmọ́ ilé tèmi ní Far Express níjẹ̀bú-Òde so wọ́n máa ń pín iṣẹ́ yẹn ní 1 week on 1 week off àwọn national àti road ẹ̀gbọ́n tèmi lélẹ̀ ìdájọ́ ń gbé ilé ọgàn àwọn iṣẹ́ pẹ̀lú road so bọ̀bọ́ yẹn tó jẹ́ Ṣeun Agbájé yẹn iṣẹ́ pẹ̀lú national tó bá ti wá di ọ̀sẹ̀ ṣẹ́ àwọn national yẹn ó máa ń wà lọ́dọ̀ mi torí ó máa ń ṣiṣẹ́ láàárọ̀ ó máa ń sáré fa àwọn èrò sí mọ́tò ó dẹ̀ máa ń ṣiṣẹ́ ní alẹ́ after náà fáwọn tó máa ń travel so àti lọ sọ́dọ̀ ẹ̀ ó máa ń lè so máa ń wà lọ́dọ̀ mi so alẹ́ ọjọ́ yẹn so ó wá ní chairman park yẹn tó máa ń ní the Eastern Park níbẹ̀ tó ń ná Abakaliki Enugu ni wọ́n sọ fún mi gbà pé àáfàá pé kí n máa gba wọn pé òun máa ń wá driver òun kan ṣẹ́gẹ́tì sá pé ó gbé mọ́tò lọ ó lóòdì èrò láti park lọ sí Abakaliki for 1 month and 2 weeks báwọn ò tí ì rí pé ìfá àgànṣe ló gbé mọ́tò lẹ̀ sí Àsàbà táwọn ẹ̀ṣẹ̀ lọ gbé mọ́tò wá fún ara àwọn tó fi kọ́kọ́ lẹ̀ síbẹ̀ wọ́n gbà èmi máa ń rí Monday ṣẹ́gẹ́ ìtẹ́mọ̀ èmi máa ń ta aṣọ máa ń ta bàtà máa ń ta àwọn jewelries ẹ̀ ń gbé mo máa ń rí Monday kí ẹ bá fẹ́ rí Monday o ẹ sà kẹ jí bọ́tà wá ní àárọ̀ kùtù àbí kẹ dúró di ìrọ̀lẹ́ kẹ máa rí gbó máa bọ́tà ṣẹ́gẹ́ sà ó dẹ̀ pé òun ti gbọ́ so ìrọ̀lẹ́ yẹn ni èmi dẹ̀ ṣe lọ sí park as usual mi máa ń ṣe èmi lọ síbẹ̀ ni treasurer park yẹn dẹ̀ wá bá mi gbà òun ti rí Monday táwọn wá fún ara àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ pé kí n má wọrí mo lọ gbé God's ogun pé no problem so báwo ló ṣe wá involve tèmi ní pé Ṣeun Agbájé yẹn wá sọ pé òun ti lọ stand fún bọ̀bọ̀ Monday náà twice bí bó ṣe máa ń ṣe nìyẹn
òun náà buttress point tí chairman yẹn sọ pé bó ṣe máa ń ṣe ní bá ti gbé mọ́tò bá ti dúró fún a lọ ó lè vandalize àbí kó bàjẹ́ bla 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 okay no problem. mọ́tò wọ́n ti gbé wọ́n ti recover lọ sí police station jẹ́ bóde wọ́n ṣàwá wọ́n ti ẹ̀ ti rí bọ̀bọ̀ yẹn tí wọ́n bá jẹ́ wọn sọ pé bí kò máa lù ó kó máa make sure pé òun dìmú pé kò ní sá lọ títí di àárọ̀ ọjọ́ kejì wọ́n máa gbé bọ̀bọ̀ yẹn wọ́n máa gbé wá sọ̀rọ̀ tèmi ilé tèmi tí bọ̀bọ̀ agbájẹ́ yẹn máa ń sùn tó bá ti dọ̀sẹ̀ṣẹ̀ wọn so ilé tèmi lọ gbé wá ní ọ̀sẹ̀ṣẹ̀ wọn yẹn olóyè máa ń as usual tó bá ti di bí i 4:35 láàárọ̀ ní ìdájí bẹ́ẹ̀ gbogbo àwọn èrò tó bá ń travel láàárọ̀ àti bọ́ta lọ àti lọ tà wọn ó lè tún padà wá níbi àbí 12 lọ́sàn-án ó tún rest ó tún lọ níbi àbí 4 bọ́yẹ máa ń ṣiṣẹ́ wọn nìyẹn gbogbo àwọn tó dẹ̀ máa dára àjọ ń sun yàrá kan náà gẹ́gẹ́ bíi 3 bedroom flat lèmi gbé mo ti ń gbọ́ ní ìdájí ẹ̀ ń gbé ó ti ń bọ́ta tó ń sọ pé àmọ́ndé yá mòdè gbòó pé you I go make sure say your oga see you bó ṣe ń sá lọ kiri kan wọ́n dẹ̀ bá tí wọn lọ sí park ẹni tó gbé wọn driver tó gbé wọn mi ò mọ̀ wọ́n dẹ̀ bá tí wọn lọ only for me sí mo dẹ̀ wá ń lé mi àtúnṣe àmọ́kọ̀ rẹ̀ nígbà ọlọ́pàá dẹ̀ dé lọ́dọ̀ pé bla 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 bóyá ní station mo dẹ̀ tẹ̀lé wọn lọ́dọ̀ pé ẹni tó gbé wá sí èmi lánàá ó ti kú ẹni tó gbé wá lé lélẹ̀ yìí ìṣe wọn agbájẹ́ pé orúkọ ẹ̀ ní èmi àti wọn lájọ́ ń gbé bẹ́ẹ̀ ni sà tómi sí Ògúnṣọlá ọmọ kí ìjọba ràn mí kó ràn wá lọ́wọ́ because ibi tó ti ń ṣiṣẹ́ yẹn wọ́n láwọn ọ̀gá wọ́n dẹ̀ máa ní database ẹ̀ tó bá ti rí àwọn ọlọ́pàá ti sọ pé tó bá ti rí bọ̀bọ̀ ṣe wọn agbájẹ́ yẹn àti sẹ̀lẹ́tò treasurer park wọn yẹn tó bá lè kọ statement tó bá lè sọ pé àwọ̀ òsínbẹ̀ lóòótọ́ wọ́n á fi wálẹ̀ tó tíjọba bá lè ràn wá lọ́wọ́ tó bá lè make sure pé wọ́n rí ṣe wọn agbájẹ́ àti treasurer park wọn yẹn wọ́n lè fi wálẹ̀. Ìgbà tí wọ́n máa fi táwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn lọ́wọ́ sọ pé ẹni tó gbé ṣe wọn agbájẹ́ lélẹ̀ àti ẹni tó kú lọ sí park ìbára tó lọ drop ẹ̀ síbẹ̀ òun náà dẹ̀ sọ pé àwọn òsínbẹ̀ àwọn akọ́lá dáhùn ju àwọn akọ́ òun ò gbé wa. Wọ́n sọ pé mi ò mọ̀ pa ẹ̀ o mi ò mọ̀ pa mi kò tẹ́ yé mi ò kidnap yẹn ìran mi ò kidnap yẹn rí nǹkan tó ti sọ náà ni ó ti sọ yẹn mi ò pa ọ̀fọwọ́ kọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé lọ́jọ́ yẹn mo wà ní mo sùn sílé ni mo sùn sílé lọ́jọ́ yẹn tó ti bẹ́ẹ̀ mo sùn orúkọ tèmi kún ní Òdùṣínà. Kí lorúkọ yín? Kásùn orúkọ mi ni Dada Adéwùnmí. Adéwùnmí bẹ́ẹ̀ ni ẹgbẹ́ náà ni Curtis ẹgbẹ́ ẹ̀yẹ bẹ́ẹ̀ ni o èmi kẹ̀ celebrity lèmi a kò fi ṣe fọ́ọ̀nù ni mi ò sí nínú nọ́mbà ọkọ̀ máa ń rówó ẹ̀mọ́ máa ń rówó gbà lọ́wọ́ sí wa ń gbé yá mú iye báyìí wá mú iye báyìí wá gbàtí mo dẹ̀ ń gbé ó ti fẹ́ pọ̀ jù mo change sim card mi mo fàdúgbò yẹn lẹ̀ so along the line mo kàn Sango gas line mo lọ sí ẹyẹ sá mo lọ sí àtàn bẹ́ẹ̀ ni. Ẹ ti máa lọ sí kíní mélòó lẹ ti lọ? Kíní wo ẹ sọ ọkọ tí mo ẹ sọ pé mo ti lọ. Ìyẹn ni pé operation mélòó lẹ ti lọ? Èmi operation DJ lèmi mi ń lọ sí operation kankan torí àmì popular tẹ bá dé Sango gan ẹni tẹ bá béèrè orúkọ mi mo ní official ibi tí mo ń play fún gangan mo ní hotel tí mo ń play fún so tẹ bá débẹ̀ àmì popular DJ there so mi tẹ̀lé wọn lọ sí any fucking operation. Ṣùgbọ́n láti ìgbà tẹ́ ti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn ẹ wò ó kẹ́ fẹ́ gbẹ́ yẹn sílẹ̀. Àní mo ti fi sílẹ̀ tó yẹn pé mo kúrò ládùúgbò fún 6 months mo kán sim card mi mo ra sim card mi mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ tágbé mo mọ̀ pé. Ṣé ẹ fi tọ́lọ́pàá létí pé ẹ fẹ́ gbẹ́ sílẹ̀? Mo ti kọ́gbọ́n báyìí mistake tí mo ṣe nìyẹn bọ̀ lọ́wọ́ yìí èmi ready láti ṣiṣẹ́ fọlọ́pàá bẹ́ẹ̀ ni láti gang everybody tó bá bí wọ́n lè tìrẹ́ tì mí láfíà tí máa kúrò mi báyìí o eléwé ẹ̀wọ̀n á kún. Orúkọ yín lẹ́gbẹ̀ẹ́ sí. Dada Adéwùnmí. Kí la fẹ́ kíjọba ṣe fún mi? Kíjọba tamper justice with mercy ni ó kàn ṣàánú mi o wọ́n ṣàánú ìyàwó wà nílé ọmọ méjì wà nílé. Ọmọ tó lè ní. 27. Kí ló gbé yín débí? Mo bá yàn jà. Ẹ bá yàn jà? Níbo? Ojú orí. Kí ló fàjà? Ọkùnrin ọ̀rọ̀ obìnrin ló fàjà. Ọ̀rọ̀ obìnrin ẹ̀ ń jáso lólùfẹ́. Báwo wá ni oṣù wá di ọ̀rọ̀ pé ẹ débí báwo lè ṣẹlẹ̀? Ó lọ report to the station ní pé mo bá wọn jà náà àwọn ọlọ́pàá fi mú mi.
ṣùgbọ́n ló máa mú obìnrin ló lọ sọ ara dáhùn ẹni tí mi bá jáde mo fi orí gba ojú ẹ̀ nígbà ṣáà ojú ẹ̀ wò lọ report so ìgbà tó máa mú mi tó máa yẹ fún mi wọ́n rí pé ẹyẹ ni mí wọ́n rí pé mi ní ìbàyẹn náà. ó ti tọ́dún pẹ̀lú báyìí tẹ́ ti wà nínú ẹyẹ ọdún kẹta. ọdún kẹta kí ló jẹ́ kẹ́ darapọ̀ mẹ́yẹ ó kàn ẹ kàn ṣáà darapọ̀ kò nídìí tẹ́ fi darapọ̀ ó kàn ẹ kàn wí kẹ́ darapọ̀ ni kí láǹfààní tẹ́ ti wá jẹ báyìí láti ìsáfà gbà ní yẹn kọ̀ọ̀kan bẹ̀rẹ̀. nísìnyí báyìí nọ́mbà kí ni wọn nọ́mbà ẹ sí nọ́mbà kankan ojú orí àgbẹ̀ bẹ́ẹ̀ ok kí lè á fẹ́ kí ìjọba ó ṣe fún ìjọba yìí. wọ́n ṣàánú mi ni o wọ́n ṣàánú mi ni o ìyá ń dìbò ojú wọ́n ṣàánú mi ni wọ́n ṣàánú mi. tẹ́ bá jáde báyìí ẹ sọ pé ó wù yín lè fi darapọ̀ pẹ̀pẹ́ ẹ ṣì máa padà síbẹ̀. mo padà síbẹ̀ mo ti kọ́gbọ́n báyìí mo ti kọ́gbọ́n mo padà síbẹ̀ o mo padà síbẹ̀ o. orúkọ yín lẹ̀kan sórí adéyẹmí michael. kí lorúkọ yín Saheed Kabilari kí ló gbé yín débi cultist ẹgbẹ́ òkùnkùn ó ti tọ́dún pẹ̀lú báyìí ó ti pẹ́ o tẹ́ ti ó wà ti ní pẹ́. ẹgbẹ́ wo ni ẹgbẹ́ wo lẹ ṣe ayé mi nọ́mbà kí lẹ wà nọ́mbà kí lẹ wà ò sí nọ́mbà wọn. ẹ sí nọ́mbà kankan ok kí ló jẹ́ kẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ àyè kò sí ọkàn ohun mi ó wù yín ni ok fún àǹfààní wo lẹ ń retí láti lè kàn fi mí lẹ́gbẹ̀ẹ́ máa lọ́lé no tẹ́ ń retí inú ẹgbẹ́ tẹ́ sọ pé ẹ darapọ̀ mọ́ tí mo retí ẹ kí tẹ́ fi darapọ̀ mo mọ́ fi ṣe big boy mo lè wà mo fi wà ok mo tún fi mọ èèyàn mo mọ ọkọ ní mo tún fi mọ àwọn èèyàn 1 or 2 people náà ẹ ti fi àwọn èèyàn bíi ewu èèyàn jankan bíi bíi efele níjẹ̀bú ok àti bàrúwá àti àgbẹ̀dẹ àti MC olúọmọ mmc olúọmọ dáadáa Bẹ́ẹ̀. àbí òṣì ẹ o fóònù mi ni fóònù tèmi ni ok fóònù lọ́rọ́ fóònù ṣe jẹ́ kò sí kan tó kan cultist ni mo ṣe èmi mo ní fóònù ẹ̀yin lẹni tí fóònù wọ́n kí ló fẹ́ wá ṣe bí fún yín sí ọ̀rọ̀ ṣe lọ́lọ́ tí mo wà mo filẹ̀ síbẹ̀ lọ́n béèrè lọ́wọ́ mi so kò dẹ̀ sí kí ìbẹ̀rẹ̀ lọ́wọ́ mi mo fi dé ibẹ̀. ibo ni bẹ̀rẹ̀ Mo ṣe ó ṣe ibo ni ṣé inú lẹ́yìn ni àbí inú lọ́jì hòtẹ́ẹ̀lì kí lè á fẹ́ kí ìjọba ó ṣe fún wa wọ́n ṣàlẹ́ mi ọmọ wa lé ìyàwó wa lé ẹ̀sùn mẹ́sàn kó wù yín lẹ fi wà ń bẹ̀ ẹ bá jáde náà ẹ ṣì máa padà sí ẹ ẹ ṣì máa padà sílẹ̀ tó fẹ́ jáde mo ti kọ́gbọ́n orúkọ yín lẹ̀kan sí Damilare Saheed. kí ló gbé yín débi artist ẹgbẹ́ òkùnkùn ìyàwó yín àgbẹ̀ yín lọ́wọ́ wà ibo ni àgọ́wé ibo náà ti mú yín àgọ́wé kì í ó ti tọ́dún mélòó báyìí tẹ́ ti wà nínú ẹgbẹ́ 280 mo sọ fún ìyàwó mi kó mo sọ 2019 2019 ẹgbẹ́ wo ẹyẹ ẹyẹ ni inú ẹgbẹ́ kan náà lẹ́jọ́ wà bẹ́ẹ̀ kọ́kọ́ facebook ti wọ́n jọ kóyún pọ̀ ní bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀nà kóyún last month on the 3 oṣù kẹsàn-án bẹ́ẹ̀ kí ni sáwọn mọ̀lẹ́bí ti wá gbó sí láti wá bí àti wá ní kí wá ní ilé tí mo sọ pé ẹ fẹ́ kí ìjọba ó ṣe báyìí? ètò kọ́gbọ́n lórí ẹ̀wọ̀n tí ìjọba bá lè ṣàdínà owó rẹ̀ sí láàrin òkè padà sí ṣọ́ọ̀bù tẹ́ bá jáde báyìí ṣọ́ọ̀bù ń fẹ́ padà sí ìjọba ṣe bá mi sáré iṣẹ́ wo lẹ kọ́ tẹ́lẹ̀ bá mi sáré kí ló tẹ̀ ṣe mọ́ tẹ́lẹ̀ gbogbo òṣèlú wa ni mo kọ́ tó mi ní ìdúró freedom mo tún àwọn olùlẹ̀ fún mi lọ ṣe pàtàkì so mo tó wá ṣe àwọn gíláàsì àwọn ṣíà tí máa lò jẹnẹrétọ̀ kékeré ìyẹn mo fi wálé padà ilé tí máa wá sí gbogbo tẹ́tẹ̀ tó lọ́rùn ìdàlọ́ máa wó bọ́ọ̀lù every Sunday mo ní kí lọ wó bọ́ọ̀lù every so àwọn atájọ́ atẹ́tọ́ rí ìmọ̀ ẹ̀kọ́ nípa mo lọ láìjọ ẹ̀ mo ní mo lọ́wọ́ sùn ṣọ́ọ̀bù mi ni ìdájọ́ dájọ́ ọmọ sí aṣọ tí mo ná àbúrò wa tàbí àwọn aṣọ tí mo wọ náà àdúgbò lọ ṣiṣẹ́ ìyẹ́kọ̀dẹ̀ jáde sí wa ní ọwọ́ tó kí wà ní alùpùpù àìgbọ́n so àwọn tí mo kọ́ táwọn ṣe àwọn ti forí fìdí ilẹ̀ bó ṣe hàn ẹgbẹ́ ọtí lọ ti wọ̀ akọ́wọn ṣeré wa ẹ̀mẹ́ pé àwọn tó dé tù àkókò mi lálẹ́ super bowl ẹgbẹ́ wa mo gba dé rẹ̀ orúkọ yín lẹ́kan sí ẹ̀sà àgbàdébọ̀ kí ni Òṣìnáwó Samuel. ẹ Òṣìnáwó Samuel. kí ló gbé yín débi Kọ́tísìm ni ọ̀nà ní ṣètò ọmọ mi. nílùú Ẹ̀gbẹ́ ìwòye. ẹ ti níyàwó ẹ ti bímọ ìyàwó àtọkọ yín kọ́ gbogbo ló wà Ẹ̀gbẹ́ ìwòye. àgọ́wòye ẹgbẹ́ wo lẹ́yìn wà Ẹyẹ. kí ló jẹ́ kẹ́ darapọ̀ ẹgbẹ́ yẹn Mi mọ ọkọ̀ iníṣẹ́tì mi. ó máa ní ìdí tẹ́ fi fẹ́ láti Kò darapọ̀ sí ìdí. Wọ́n mú mi náà ní wọ́n gbà pé tipátipá ni.
kò wá látọkàn mi. Alátọ̀kàn yóò ti tọ́dún mélòó báyìí? Ìgbà bí ọdún mẹ́fà. Bí ọdún mẹ́fà báyìí. Ìgbà tí ẹ wá mọ̀ pé kò wá látọ̀kàn yín, kí ni ìgbésẹ̀ tẹ́ gbé láti kúrò ńbẹ̀? Mo ti kúrò bẹ́ẹ̀ initiation àwọn kan ló wá sínú àdúgbò wa níjọ́ Sunday wọ́n ń gbá bọ́ọ̀lù àwọn student ìdẹ̀ ní díje ìkẹlà wa àdẹ̀wọ̀ pé wọ́n wẹ́ initiate ọmọ ni wọ́n ti initiate ọmọ wọn ti lọ ọmọ ti lọ bá àwọn ẹ̀gbọ́n ènìyàn so tó wá dé fìdí àwọn yẹn ti lọ àwa ló bá ń bẹ̀ nínú skul tó lẹ́mọ̀ kan máa àdúgbò báyọ̀ ṣe lọ pọ̀lọpàá ní bọ́ ṣe gbé wa tó gbé wa sílẹ̀. Kí lórúkọ ẹgbẹ́ tẹ́ sọ pé wà? Ẹyẹ. Tẹ́ bá kú tẹ́ ẹ bá wá bẹ́ ṣé wọ́n wà nígbà yìí sí tẹ́ bá bójú rere pàdé tẹ́ wá bọ́ síta so ìgbà wo lẹ fẹ́ ṣe dà kẹ́kọ̀ọ́ kúrò ẹgbẹ́ yẹn? Mo tẹ̀ ti kúrò ń bẹ̀ kó tó wà pé nǹkan tó ṣẹlẹ̀ pé àwa ń bẹ̀ ni kò yẹ ká wà ẹ̀ Ẹ bọ̀ ti kúrò ńbẹ̀ tẹ́lẹ̀. mo ti kúrò ń bẹ̀. Àwọn òwe wo lẹ tọwọ́ bọ̀ tẹ́ fi kúrò ńbẹ̀? Ó ti yẹn wà nílé bu àwọn ẹ̀pọ̀ mi gbọ́ mọ̀. Àwọn wo ni wọ́n fún yín níwèé tẹ́ fi tọwọ́ bọ̀ tẹ́ fi kúrò ńbẹ̀? Àwọn ọlọ́pàá gan wà ní ọ̀dọ̀ wa gan láti ní palace ọba gan wọ́n fọwọ́ sí Orúkọ yín lẹ́ẹ̀kan sí. òṣìná ọ̀sàmù. Máyọ̀wá iṣẹ́ dírẹ́fà ni mo ń ṣe báyìí tẹ́lẹ̀ ilé télọ̀ ni mo sà kọ́ṣẹ́ dé mo lọ sí oko ní on the 27 last month mo lọ sí oko because máa ń kó ọ̀gẹ̀dẹ̀ lọ sí èkó bàbá ń kó àwọn iṣu àwọn nǹkan bíi ìjọba gbèlò kó fẹ́ bàbá ń kó lọ sí èkó mo dẹ̀ kó ọ̀gẹ̀dẹ̀ mo afẹ́ kó lọ sí èkó ọ̀gá mi dẹ̀ pé sọ afẹ́ sọ láti ẹ̀kọ́ pé bá fẹ́ kó ọ̀gẹ̀dẹ̀ yẹn lọ èlò mọ́tò wọ́n dẹ̀ bèèrè lọ́wọ́ mi pé epo èlò ni màá rà sí mọ́tò máa fi kó lọ mo ní máa rẹ̀ 30,000 and 5 fún àwọn ṣíbólẹ́tì pọ̀ sí yẹn wọ́n dẹ̀ ní pé ọ̀gẹ̀dẹ̀ yẹn kó máa tó èlò mo ná ọ̀gẹ̀dẹ̀ yẹn kò pọ̀ o táwọn bá ní ká kó lọ bí papọ̀ wéèsì owó ni wọ́n wá ìbò ló máa tà sí ní ayé kú mo wá ní àmì òmò ọ̀dẹ̀ bí ló sọ fẹ́ sọ ọ̀dẹ̀ ní pé òmò wúmà ẹ̀ mo lọ bá wúmà ẹ̀ á ta ọ̀gẹ̀dẹ̀ fún wúmà ẹ̀ mo dẹ̀ lọ páàkì mọ́tò mo lọ sílé ìgbà tí mo lọ sílé tí mo ṣéǹjì aṣọ pọ̀ tí mo páàkì mọ́tò mo wá padà wá sí oríta tó ti ń pe pet manager ni mo dúró sí ni ọ̀gá ní kí báwọn charge fóònù ni mo plug fóònù síbẹ̀ ìṣàgbáṣà à ń ṣeré jẹ́ ni wá gáàsì tán ni jẹ́ nìyẹn wọ́n á ní kó fẹ́ lọ píìdì gáàsì yìí ní kò kí n gba fóònù mo á ní irọ́ èmi fẹ́ lọ play ball pé kó lọ fún ọ̀gá mi lókè ẹ̀gbẹ́ bẹ́ẹ̀tì ẹni àwọn ọ̀gá mi wà èmi máa pààkì wájú èmi máa pààkì mọ́tò sí pé kó lọ fún ọ̀gá mi lókè pé fẹ́ lọ play ball ajájọ́ ń ṣe é pa pé kó lọ wọ́n á ní òtítọ́ wọ́n ṣàlọ́ kò rí màá yẹn bẹ̀ ó ní wọ́n sí ṣá àwọn ìjọ ìbílẹ̀ àgbà ń fẹ́ lọ play ball pé kí n lè sọ dábàá àwọn ọlọ́kọ̀ọ́kọ́ 100 wá sáyé pé lọ́kọ̀ ògùn àgbẹ̀gbẹ̀tì lọ́kọ̀ ní ọjọ́ yẹn tàdé dé ní ọ̀nà àti kóòlà yìí pé after 5 tó sì sọ dé àkọ́mà ọjà ògùn alẹ́ mi asùnbẹ̀ mọ́jú ọjọ́ kejì ọkọ̀ wa dé ní ẹ̀rọ wọ́n dẹ̀ béèrè pé ọmọ àgbà statement ní ẹnu wa wọ́n dẹ̀ béèrè káwọn tó lọ́fà pé ta ló ṣe ẹgbẹ́ ó jẹ́wọ́ wípé ìjọba wípé lọ́dà àwọn pé káwọn gbé wọn pé wọ́n rán wọn lẹ́wọ̀n wọ́n ṣe nǹkan fún wọn pé tó bá jẹ́wọ́ nǹkan kọ́ fẹ́ sọ̀rọ̀ pé mo ṣẹgbẹ́ mo dẹ̀ wọ́n pé tọ́tí ní kíkọ́ jẹ́ kókò sí ìdẹ̀wọ́ pé mo ti ṣẹgbẹ́ ti pẹ́ mo ń ṣe 5 years 7 years mo ti ṣẹgbẹ́ mo lè sọ pé àti mi ṣe ẹgbẹ́ ilé ọ̀dẹ̀ rí ọ̀dẹ̀ fọ ògùn ẹ̀lẹ̀ ọ̀dẹ̀ gbọ́ ọ̀dẹ̀ gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀dẹ̀ mi sókè ọ̀dẹ̀ dì mo lè bára mi ní ìhà yìí. Àwọn wo ló initiate sínú ẹgbẹ́ yẹn ọdún wo? A ti tó 2011 2012 ní Èkó àti ṣe kìí ṣẹgbẹ́ yẹn ìgbà tí mo kọ́ tẹ́lọ̀ lọ́wọ́. Nígbà tí wọ́n initiate yìí bẹ́ẹ̀ sì kí làwọn nǹkan tó lò láti initiate yìí? wọ́n lo ìgboro ìmọ̀jú pẹ̀lú bíi rice rice wọ́n ṣe rorogbòrò báyìí ìtàn lórí ìyẹn. Àsìkò tí wọ́n mú yìnyín ọ̀sán ní àbálẹ̀. kì í ṣe pọ́ mú mi télọ̀ ní oríṣọ má bá ọ̀sán bí aago mẹ́ta tí mo kó lóko tí mo lọ wẹ̀ láti ilé tí mo ṣe pé kí n lè ra oúnjẹ tó máa jẹ ń gbé ọkọ tí mo níyàwó lọmọ pé kí n ra lọ ní kọ́ lọ jẹ lọ pààkì lọ mú mi. Ṣé ìyàwó yín ti mọ̀ pé wà mí? Ó ti mọ̀. Wọ́n á ní ìṣàpọ̀ ẹ̀ báyìí.
Ṣapa. Àwọn ọmọ yín ń kọ́. Ó gbìyànjú because bíbí wà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ọmọ 3 years pẹ̀lú bébì. Ó gbìyànjú. Ṣé máa mú? Mi mú gbó gbàtí wà lẹ́kọ̀ọ́ mo ti dé Ìjẹ̀bú mo ti fi àwọn nǹkan bẹ́ẹ̀ lẹ̀ àtẹgbẹ́ wa àti gbogbo ẹ̀. Kí lẹ wá fẹ́? Ìjọba ṣíjú àánú wò mí because mo ti fi ẹgbẹ́ lẹ̀ sí ẹgbẹ́ tí mo ti kúrò lẹ́kọ̀ọ́ sí iṣẹ́ ọdún 8 ọdún 9 kúrò lẹ́kọ̀ọ́ tí wàá jẹ́ kí n tó iṣẹ́. Ẹ̀jọ̀ láti ìjọba tó dáa. Wọ́n gba owó lọ́wọ́ mi, wọ́n kàn gba owó lọ́wọ́ mi because wọn ò kí ń pè mí fún anything, mo rò kí mo wà important sí wọn. Èmi kàn ṣe fàájì tèmi, wọ́n máa ń gba owó lọ́wọ́ ti tèmi ni. Iṣẹ́ wo lẹ ń ṣe? No, student ni mí. Babcock ni mo wà. Ọdún mélòó ni? 27 years. Ìlú wo náà ti mọ yín? Gíwá Òkè Àrò, Ogun State. Àwọn drugs yẹn ẹni wọ́n mú yín pẹ̀lú igbó. No, ibẹ̀ yẹn wọ́n máa ń ta igbó níbẹ̀. Dílà yẹn lọ́wọ́ wá síbẹ̀. Wọn ò lè ba igbó yẹn gbọ́ lọ́wọ́ mi. Wọ́n kàn kó omi eré dì lọ́jọ́ yẹn ni. Lẹ́yìn náà máa ń mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí lójoojúmọ́? Èmi máa ń mú, mo lè kú lọ fún mi. Èmi máa ń mú. Ẹ wá aṣọ ọmọ ẹgbẹ́ mọ́ báyìí. Èmi mo lè kúrò fún mi o. Nígbà yẹn tó ṣe ọ́ ní pé mo ti ṣe náà nìyẹn bí mo ti di. Èmi dẹ̀kẹ̀dẹ̀rẹ̀ mo ò rí pé bí mo ń lọ sí wọ́n kàn máa ń gba owó lọ́wọ́ mi. Ṣé wọ́n yín ní ṣètì yín ni? Ṣé mi irọ́ o, a kò wà ní pátí lọ́jọ́ yẹn ni wọ́n ní pé wọ́n máa ṣe VIP fún mi pé wọ́n ní náà mi pé wọ́n ní ṣẹ́rẹ́tì fún mi pé fún wọn ní 30,000 tí bá ní mo jẹ fún wọn. Lọ́jọ́ yẹn wọn ò jẹ nà méjì wọn ṣẹ́ ní tì wọ́n kàn sọ fún mi pé mo ti di ọmọ ẹgbẹ́. Kí ni ìdí tí ẹ fi join? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àdúgbò ibi tí wọ́n bí mi sí yẹn èmi ti máa ń wà ní àdúgbò yẹn so ìgbà tí mo máa ń wọ school tó rí pé Babcock ni mo wọ̀ wọ́n máa ń gba owó lọ́wọ́ mi bíi yahoo boy ló máa fi ń wò mí pé bí a bá ti dé báyìí kí ló wá fún tó wá lè fún wa lórí fún wa kàn so influence yẹn lọ fi sáré mú mi lọ́jọ́ yẹn lọ fọ́ọ̀sì mo ní pé mo fẹ́ ṣe gan wọ́n ní pé kò ṣe nǹkan tó le pé wọ́n ní ṣe gbìgbì fún mi pé ṣèbí owó ni mo ná fún ọdún tó sì wà láàbí kí ní lọ́kùnrin I never since ìgbà yẹn tí mo jẹ́ ti ṣe èmi ò rí lérò pé bí mo já mọ́ anything fún ọ because èmi gan mo rí sójú láti bí tí ó máa ṣe pé bí ọ̀rọ̀ igbó lọ́jọ́ Ó ti tó operation mélòó tẹ́ ti jọ lọ rí? irọ́ mi ò lọ sí operation yìí. Kí lẹ wá fẹ́ báyìí? Mo fẹ́ kí ìjọba ṣíjú àánú wò mí tí bá jẹ́ tó bá ṣíjú àánú wò mí mo ní fàáyé pé wọ́n mọ̀ jẹ́ ní gùn pẹ̀lú àwọn méjì. Kí lorúkọ yín? Samuel lorúkọ mi, Samuel Patrick. Ṣáwọn pẹ́rẹ́ǹtì yín wà? Bẹ́ẹ̀ ni wọ́n ti wá. Àwọn òbí yín ti wá? Bẹ́ẹ̀ ni. Kí lorúkọ yín? Ọdún mélòó? 24 years. Ẹ ti níyàwó ẹ ti bímọ. Báwo lẹ ṣe débí? Ibì kan náà ni àwọn ọlọ́pàá ti wá rí nǹkan tí jọ mú èmi àti ẹ̀yìn yìí. Kí ni wọ́n ká mẹ́yìn lọ́wọ́? Ìgbà tí wọ́n débẹ̀ tí wọ́n adé station Sango area command wọ́n ṣí fóònù ẹ̀yìn yìí tí wọ́n rí fìlà gẹ́gẹ́ báwọn ṣe ṣàlàyé wọ́n wá ní pé wọ́n transfer tí wọ́n wá sí ibi ìgbà àtọ́dẹ̀ yìí di Tuesday wọ́n dẹ̀ padà wá gbé mi náà. Inú ẹgbẹ́ wo lẹ́yìn wà? Ẹyẹ. Ipò wo lẹ wà nọ́mbà kí ni yín? Last year náà ni wọ́n sọ mí di mi tí mi dẹ̀ ẹni tó tọ́ ló sọ mí dẹ̀ ẹ̀gbọ́n mi lè sọ pé mo dá àbọ̀ báyìí wọ́n ní D1 lórúkọ ẹ̀ torí pé bóyá ìṣẹ̀lẹ̀ lélẹ̀ union lèmi máa ń ṣe mo wá ta lọ́jọ́ ẹ̀ ọmọ onímàrúwá mi tí mo máa ń já tíkẹ́ẹ̀tì fún ó kọ̀ wá bá mi pé òun fẹ́ gbé àwọn bọ́ọ̀sì kan jáde o nítorí pé tóun bá padà dé tọ́ọ̀nù yẹn òun máa lè wá ìlú tẹ́lómi bá ti dé màá lè bóun ṣàlàyé fẹ́ mi ṣùgbọ́n tọmọ ẹ wá lọ ó tóbi 1 hour plus ó kọ̀ pé ní pé ọbọ̀n sọ fẹ́ni tó wà ta ẹ̀ pé àwọn bọ́ọ̀sì tó wò gbé jáde wọ́n ń bọ̀ wọ́n fa nǹkan kan ní sáìdì gídíọ̀mù arárọ̀mí rẹ̀ gídíọ̀mù arárọ̀mí rẹ̀ ó pé gbogbo bẹ̀rẹ̀ náà ìṣọ̀ránsì ṣẹ wá sí kọ́ọ̀bà bẹ̀ bóyá mo dẹ̀ gbọ́kadà mo dẹ̀ lọ ìgbà tẹ́mi máa fi débẹ̀ báyìí wọ́n yẹ ṣe jẹ̀mọ́ mi lọ́wọ́ nìyẹn pé tí n bá fẹ́ kúrò láàárín àwọn bíbá àbí kí n ṣe
ẹyẹ ní dandan pàpà iṣẹ́ yẹn ní dandan ṣé nǹkan tẹ gbé mi wá bíbá wa fún mi ẹ̀mọ́ ni ọdẹ pọ̀ mo ṣáà fún wọn lẹ̀ wọ́n ṣe nǹkan tó fẹ́ ṣe ìgbà tí mo dé ta mo explain fáwọn tó jẹ́ bí àwọn ọ̀gá kọ̀ọ̀kan tájọ wà ní ìta ẹ̀ pé ibi tí mo lọ ń sìn ọmọ tí ọmọ yìí ò nǹkan báyìí báyìí ni ó ṣẹlẹ̀ nǹkan báyìí báyìí ni ó ṣe fún mi nínú ọmọ ìgbà tó dé gan ọ̀pọ̀ níṣẹ́ so wọ́n ṣẹ́ ni pé kì í filẹ̀ láti ìgbà yẹn ni àtàwọn pípù yẹn náà àbídọ́rò torí iṣẹ́ ta lèmi ṣe ìbẹ̀rù pé káwọn ọmọ ní ààyè ń pa wọn àdúrà ń pààyàn kìíní kọ̀ọ̀kan máa wà pa mí mọ́ta kò kí n jẹ́ kí n máa rìn pẹ̀lú wọn rárá so ìgbà tí wọ́n dẹ̀ gbé ẹni dé bíbá yìí wọ́n ní pé kọ́ wá gbé mi náà wà wọ́n dẹ̀ wà pa wọ́n ti fi mí lẹ́ni Ṣàngó yẹn already wọ́n mú wa níjọ́ Wednesday wọ́n ti fi mí lẹ́ni Saturday ṣùgbọ́n tó wá dọjọ́ Tuesday wọ́n wá wá sí bus stop tí mo ti ń ṣiṣẹ́ yẹn ọ̀rẹ́ ṣẹ̀ wá píkì ni pé wọ́n sọ pé ẹni tó gbé lọ sí Eléwé ràn wọ́n ní pé mi náà ti ìlọ́ǹgì sí ẹgbẹ́ yẹn ní last year pé kọ́ wá gbé mi náà wá wọ́n tó gbé mi dé nígbà yìí ni. èyí náà máa ń mú kó. máa ń fa gbogbo oníṣẹ́ ta lèmi máa ń ṣe máa ń jí ìdájí máa fa nǹkan bẹ́ẹ̀ ni. kí lè wá fẹ́ báyìí. nǹkan tí mo fẹ́ náà làánú ìjọba ṣíjú àlówó mi. tí wọ́n bá fi yín sílẹ̀ àwọn nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ wọ̀nyí ń kọ́. mi wà iṣẹ́ ta ni mo ṣe torí òtútù mi máa ń fa nǹkan fífà yẹn nìkan ni mo lè sọ pé mo ṣe lè máa fa sìgá torí igbó náà tí mo lọ fà rẹ ni mo fẹ́ lọ fà òun ló kó bá mi tó gbé mi débi tí ó bá sọ̀rọ̀ ìjókòó sọ̀rọ̀ pé bóyá mo ṣe ẹ̀dẹ́kọ̀ pàmì kan lẹ́yìn tí tó bá rí sìgá lọ́wọ́ mi tíjọba bá rí gbógan lọ́wọ́ mi gan kan tó bá wùjọba bóyá kọ́ pa mí gan. àmúkọ́ṣẹ́ bàbá kò sí ìrànlọ́wọ́ láti gba ṣọ́ọ̀bù àtàtì rárí iṣẹ́ ìlú nìkan tó ṣẹlẹ̀ bí mo ti bá rí pépà máa ṣiṣẹ́ nínú ìwà tí bá rí pépà máa gẹrun sí yàn lórí orúkọ mi ní Òjó Habib tí bá rí pépà máa gẹrun. Adédọ́gbìlẹ̀ ọmọ ìlú bo ni yín. Abẹ́òkúta ni mí sàn. sáàdì lábẹ́òkúta. mo mọ délé rí. àbúlé wa ń gbé tẹ́lẹ̀. sáìdì kí ni mo gbé sáìdì Ṣàngó mọ́fọ́ ẹ̀ mo gbé. ìbúlé ti lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. school community mo lọ sí Ìlérè community school. nílùú Alágbàdo. secondary school kọ́. Alágbàdo náà ni. bẹ́ẹ̀. ìyàwó yín kọ́. ìyàwó mi wà. gbóló wà. ó wà lọ́dọ̀ mọ́ mi ẹ̀ ló ń wà àjọ gbọ́dọ̀ mọ́ mi ẹ̀ ló ń gbé tiẹ̀. ọmọ yín kọ́. ó wà. kí ló gbé yín débi. àlọ́jí mọ́tò ni. ní ìbúlé ti jí mọ́tò. àtọ̀gá wa yẹn ló gbé a lọ bẹ̀. ọ̀gá yín. bẹ́ẹ̀ ló gbé a lọ bẹ̀. kí lórúkọ ọ̀gá yín yẹn. Ògìdán lórúkọ ẹ̀. Ògìdán. bẹ́ẹ̀. ìlú wo ló ń gbé. mi ò mọ̀lú tó ń gbé o. àbá lè ṣe wá mọ́ra bá lè ṣe máa lọ sóde ìbúlé tí máa lọ ń ba. àti ìbọ̀ṣẹ̀ ni pé èèyàn kan ló mú mi mọ̀ mi ṣe mọ̀ Ògìdán yẹn nìyẹn so àti ìbọ̀ṣẹ̀ ni pé ló máa ń gbé wa lọ àti báyìí ṣe méjì ló ti gbé wa lọ ṣiṣẹ́ yẹn so mọ́tò tàdé jí ibo níbi àkọ́kọ́ tẹ kọ́kọ́ lọ kí lè sáìdì ọ̀nà pápá yẹn ló gbé mọ́tò náà la jí bẹ́ẹ̀. jí mọ́tò ni àbí ẹ̀rọ ọlọ́pàá. à lọ gba mọ́tò wọn náà ni. ní àdúgbò ògbó ni. sáìdì ọ̀nà pápá yẹn ló gbé wa lọ. ṣé nílé ni àbí lójú ọ̀nà. ilé ni o. ilé ni òkè. bẹ́ẹ̀ ni sà. ìyá ìtẹ̀síwájú. so àti nǹkan ṣẹlẹ̀ pé àti mọ́tò yẹn àti gbé fún báyà yẹn ṣá tí wọ́n wá mú báyà yẹn ní Ìbàdàn báyà ló wá pa àwọn káwá lọ fún wa má wa náà. yẹn ṣe àkọ́kọ́ àbí ìkejì. méjì láti ṣe. èwo ni wọ́n mú yín ní Ìbàdàn ṣé tàkọ́kọ́ náà ń fi mú. àkọlà àti ọmọ àwọn Ìbàdàn báyà wa lọ mú Ìbàdàn ló fi wá mú bí àwa. ṣé ní àkọ́kọ́. no. àkọ́kọ́ yẹn báwo lè ṣe ṣe. ẹlẹ́ẹ̀kejì yẹn lọ fi mú báyà wa lọ báyà wa lọ fi wá pa ọ lọ fi wá má wa. àkọ́kọ́ yẹn báwo lè ṣe ṣe. aláwọ̀ kan nínú ilé náà láti lọ gbé àga náà ló gbé alọ jí yẹn náà. apá bo ni. sáìdì ọ̀nà ibẹ̀ náà gbé sáìdì ọ̀nà pápá náà ló gbé wa lọ. bó lẹ ta sí. ẹ̀ ta tà fún báyà wa nìyẹn bẹ́ẹ̀. yẹn fún tàkọ́kọ́ yẹn. bẹ́ẹ̀ ni. òkè. àtẹlẹ́kejì fún ọ̀fun. báyà yẹn dà. òní ẹlẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ yẹn. ṣé òun ni Haúsá yẹn. bẹ́ẹ̀ ni. so now èrò mélòó lẹ ṣèṣì gbẹ̀mí ẹ̀ nígbà tí ẹ wà lójú iṣẹ́. àgbẹ̀mí yẹn àṣẹ kò lè ṣe àkọ́kọ́ bẹ́ẹ̀ ni bọ́ọ̀dì. àdá yẹn àti àtọ́bà àti gbọ́n wà la máa fi ná wọn àkọ́ máa fi yẹn nà wọn lásán ni. okùn yẹn àti ìgbà àbí àti wàá lágídí nu wọn a máa sún wọn àníṣe ọkàn fún wọn. igi náà fi máa ń ná wọn náà tọ́ba fẹ́ kọ́ àtàfẹ́ lágídí náà máa fi igi yẹn nà wọn. ṣé mọ́tò nìkan lè wá gbà lọ́wọ́ owó ń kọ́ fóònù. àgbo lẹ́yìn mọ́tò àti fóònù nìkan la gbà lọ lọ́gá wa ń gbà lọ. ọ̀gá yẹn gan bó wá wà ń sìn. àmọ́ ó ti sá lọ báyìí. ta ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ mọ́ra rí. ọ̀rẹ́ mi olómi mọ Ògìdán yẹn. kí lorúkọ yín.
ọmọ bíbí ìlú wo ní Edo State. Edo State. Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe dé ìpínlẹ̀ Ògùn? Ogun State, small Lagos State náà lọ bí mi sí mo ti lọ sí ìlú mi rí. Ẹ ti lọ sínú yín rí? Bẹ́ẹ̀ni. Ok, bó ní primary school tẹ́ lọ? Primary school tí mo lọ wà ní sáìdì Ìjú. Ṣé ní ìpínlẹ̀ Ògùn ni àbí l'Èkó? Lẹ́kọ̀ọ́. Ok. Secondary school ní Logun State. Ok. Secondary institution wo lẹ lọ? Babcock University ni mo ń lọ. Kí ni course tẹ study ń bẹ̀? Political science ni mo ń study. Ṣé ẹ graduate àbí ẹ ti graduate? Mo ṣì wà ní school. Ní lọ́wọ́lọ́wọ́ báyìí? Bẹ́ẹ̀ni. Year wo lẹ wà? Mo wà final year. Final year? Bẹ́ẹ̀ni. Political Science. Kí ló gbé yín débi? Ìgbà tí a wà níbi tí wọ́n ti ń ta drug yẹn tó máa ń wo bọ́ọ̀ níbẹ̀, àwọn ọlọ́pàá wá rédì àwọn tó máa ń ta drug yẹn wọ́n máa ń gbowó lọ́wọ́ wọn. Ó dà pé dílà yẹn ò wá sí around àwọn boys tó wà láround níbẹ̀. Wọ́n wá kó èmi àti bọ̀bọ́ yìí. Bọ̀bọ́ wá pé fóònù mi tí mo fi ń wo fíìmù lọ́jọ́ yẹn nígbà tá a dé station yẹn lọ́jọ́ yẹn. Wọ́n wá ní pé kí n ṣí fóònù mi yẹn. So ìgbà tó máa fi ṣí tọ́ lọ sí gálẹ́rì mi níbi tí mo máa ń fi picture sí. Wọ́n wá rí ibi tí mo ti wọ fìlà kan. Fìlà yẹn dẹ̀kẹ̀dẹ̀ rí wọ́n customize ẹyẹ sí. So wọ́n wá béèrè lọ́wọ́ mi pé ṣé ẹyẹ ni mí? Wọ́n á ní pé ẹyẹ ni mí o. Wípé àwọn pípù yẹn wọ́n sọ fún mi pé kì í ṣe ẹyẹ. Nígbà àwọn pípù yẹn wọ́n sọ pé kì í ṣe ẹyẹ, kì í fún wọn ní owó nítorí pé mo máa ń fún wọn ní owó. Àdìgbà tèmi dẹ̀ ti ṣe tèmi lọ sí school tí mo lọ kò sí kankan tó jọ bẹ́ẹ̀ níbẹ̀. A lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ jẹ́ pé tí bá fa gbogbo wọn school ni wọ́n máa lé ẹ dànù ni. So ìgbà tó jẹ́ ń bá mi gbó tó fi ẹni gan lẹ̀ mú pé èmi ò mọ nǹkan tẹ́ ẹ̀ ń fi tẹ́ ẹ̀ gún mọ̀ ju nǹkan tẹ́ ẹ̀ ń bè lọ́wọ́ mi lọ, but àwọn èèyàn tí mo mọ̀ mo lè sọ tí mo mọ̀ nínú àdúgbò. Ọdún wo ni wọ́n ṣe yín sí ẹyẹ? 2018. 2018. Láti ìgbà yẹn kí ni position tẹ wá padà hold? Látìgbà tèmi ti ṣe ẹyẹ mi ò bá wọn attend sí anything àfi tó wáyé Ta pé ló ṣe yín sí? Sodiq lórúkọ ẹni yẹn. Iṣẹ́ wo ló ń ṣe? Mo ò rí mọ̀ ọkàn nípa ẹni yẹn. Èmi kan máa ń lọ sí party ni based on pé school tí mo lọ school lówó tí mo máa ń fún wọn lówó. Wọ́n kàn máa fẹ́ kájọ wà, èmi kan ṣe gbádùn, èmi kan ṣe tèmi. Tí bá ti wà around tí mo wà lọ́dún dé tí mo lọ sí ghetto tí mo lọ fagbó, nìkan máa ń wà pẹ̀lú wọn. Ó ti tán. Bá ṣe pàdé nìyẹn. Mo ò níyàwó, mo ò tí bímọ. Àwọn òbí yín kọ́ ṣọ́mọ̀ pẹ̀ wá ní. Mọ́mì mi mọ̀ pé mo wà mí báyìí. Ilé wa fẹ́ kí ìjọba ṣe fún yín báyìí. Fẹ́ kọ́ ṣíjú àánú wò mí ni mo ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé mi, mo ní bá àwọn ọmọ rẹ̀ mọ́ mo tiẹ̀ ní fagbó gan mọ́. Tí mo ṣe wà yìí, mo kàn fẹ́ lọ parí school mi láyọ̀ àtàlàáfíà. Ìran oníkùn àyà. Àmín. My name is Aliu. Aliu. Okay. What bring you down here? I'm Moto Abai. I'm Moto Abai. This is my friend. You buy Moto. Moto. Yeah. Okay. How many cars? Corolla one. Corolla one. Okay. Then where were you caught? Huh? Where were you caught? How did the police catch you? No, accident catch the motor for Ibadan. For Ibadan? For Ibadan, they catch the police catch the motor. They say make I come now, so they suspect the motor. I say me I buy the motor. I know who I buy for again. Before I buy, I call somebody let me check the paper. So after them go there, they say make I want to bring the who sell for motor for me. I call this one. So after this one, I cash out, he said cash order. That's what they are. How old are you? But the owner don't collect the motor where I buy. The owner, he don't collect the motor where I buy. What did you want the government to do? The smallest. Make it the airports. Government make it the airports now. What's your name? Kaila Ibrahim. Kaila Ibrahim. Ibrahim. Okay. You are among the two of them. Yes. Okay. What did you? Okay. You understand Yoruba? Yes, sir. Okay. Ìgbà wo lẹ mọ̀ wọ́n? Iṣẹ́ ìmọ̀ wọn náà ni pàdé mi, ọ̀rẹ́ mi ni wọ́n. Ẹjọ́ ń ṣiṣẹ́. Irọ́ ẹrù lèmi máa ń gbé ní fọ̀. Ẹrù lẹ́yìn ń gbé. Bẹ́ẹ̀ni. Ojú mọ́tò ní. Irọ́ mo máa ń gbẹ́rù, máa ń gbá wọn tó bá rajà, máa bá wọn gbẹ́rù lọ sí ibi mọ́tò. Báwo lẹ́yìn ṣe wá darapọ̀ mọ́? Mo mọ̀ wọ́n ni, ọ̀rẹ́ mi ni wọ́n. Èló ni iṣẹ́ àtìyẹn nínú? 100,000 lọ fún mi lẹ́nu méjèèjì. Orúkọ yín lẹ́kan sí ipò tó. Kaila Ibrahim. Ṣé àwọn fámìlì yìí ti wá mọ̀ báyìí?
Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà. Kí ló wá ń ṣe báyìí? Ọ̀hún tí ì sọ kankan lórí ọ̀rọ̀ wa náà ló ṣe jẹ́ kán tí wà. Kí ló wá fẹ́ kí ìjọba ṣe? Kí ìjọba ṣàánú wa kó ṣíjú àánú wa. À ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ káàsán. Kí ló gbé yín débi? I know here well. Eh? I know here well. Okay, what's your name? My name is Mohammed. Okay, why are you here? Mohammed Sani. You say? My name is Mohammed Sani. Mohammed Sani. Okay, you are from where? I'm from Sokoto State. Okay, why are you here? Why are you here? Why are you arrested? Okay, no, nah, those people now will say market for me. Okay, these 2 people. 3. Okay, yeah, 3. Where is the third person? No, I'm busy now. 3, 1, 2, 3. Okay, he's the third person. Okay. Okay. How were you caught? How were you caught? How were you caught? Okay, how did the police catch you? Okay. Wait. I buy the motor for their hand. I buy for their hand. Me, I go keep my brother, sell him for my brother. Okay, this is your brother. Where you can't travel now, police arrest them. Okay. For road. As police arrest them for them, come say, that motor na solely phone, na solely motor. Come say, I'm not people what they say that thing for me. I say yes. Say so this is down woman for them. I come for them. Police go arrest them. Okay. How much did you buy the first car? First car. They said they sold 2 cars for you. The first car, how much did you buy them? That first one I buy 800. 800. The second one? Second one I buy 1 million. 4 million. That's the 2 products. The first one is, what's the name of the car? The first code in this thing. Ponta. Okay. The second car? Corolla. Okay. I'm still coming to your brother. Your name once again? Mohammed Sani. Abisọdún Gùṣẹ́ lórúkọ mi. So a lọ jí mọ́tò ni ọ̀gá ló máa a lọ jí mọ́tò bẹ́ẹ̀ ọ̀gá ló gbé a lọ jí ní sáìdì ọ̀nà pápá yẹn ló gbé a lọ sà. Ògìdán lórúkọ ọ̀gá wa sà. Bábà ni mò ń ṣe sà. Nílùú sáìdì àjà mo ti kọ́ bábà yẹn ṣá. No bá kọ́ lóhùn. Iṣẹ́ ọ̀gá wa yẹn mo ṣọ́tọ̀ ọ̀gá wa yẹn ń ṣe. Nídìí iṣẹ́ olè yẹn ló bẹ̀rẹ̀ ọ̀gá wa. Àti kí ó ṣẹlẹ̀ pé àdẹ̀ntà ta mọ́tò yẹn fún ó dà ń pọ́ mẹ́ni yẹn nìbàdàn. So ẹni yẹn ló wá pò à ń pé ká wá lọ́wọ́ fi mú wálẹ̀. Bẹ́ẹ̀ni àmọ́tò méjì láti gbé fún ẹni Corolla àti Pontiac. Mẹ́rin ni wá but àgbà mẹ́ta tó ṣìrì mú lélẹ́yìn. Bẹ́ẹ̀ ọ̀gá wọn tí ọ̀gá wa yẹn. Bẹ́ẹ̀ sà. Ọ̀gá wa yẹn ti sá lọ. Ọ̀gá yẹn ti sá lọ. So ìjọ wo ni ẹ ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá báyìí? Àgbáyé ta tún lò tó 1 month ń bẹ́ báyìí. Sáwọn fámìlì ti mọ̀? Wọ́n ti mọ̀. Ní báyìí kí lè wá pé kíjọ ojú? Ìjọba ṣàánú fún wa kó ṣíjú àánú wa ní ṣe bẹ́ẹ̀ mọ́ ló lè ṣẹlẹ̀ mọ́. Ẹlẹ́kẹ̀lò lílé tí wọ́n máa mú yín. Buhari àṣírí àṣẹbẹ̀rẹ̀ náà ni àṣẹjọ́ ìlú. Mọ́tò mélòó lẹ ti máa jí rẹ̀? Méjì lọ̀gá wọn ti gbé wa ṣe. Méjì náà lọ. Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe ọ̀gá yín yẹn náà? Àdìyẹn tó mú mi mọ lélẹ̀ ọ̀rẹ́ mi ló mú mi mọ. Lọ́lẹ̀ yìí lẹ mú mọ. Bẹ́ẹ̀ni club tó sọ kí lorúkọ yín? Akínmọ́ Ọlábìjọ. Báwo ni ẹ ṣe mọ ọ̀gá yín? Klọ́ọ̀bù ni klọ́ọ̀bù láti pàdé. Bẹ́ẹ̀ni ìgbàtà pàdé ó dẹ̀ kọ̀nẹ́tì wa pé òun níṣẹ́ pé ká lọ wá pé òun níṣẹ́ kan tó òun ní mọ́tò ká lọ jí mọ́tò ó dẹ̀ òun ló gbé wa lọ nítorí àwọn àmọ́ pa kí ni a ṣe bẹ̀rẹ̀ ni àmọ́ pa ṣe bẹ̀rẹ̀ nígbà tó dẹ̀ gbé wa tó rẹ̀ bẹ̀rẹ̀ first motor Pointer second motor Corolla ó dẹ̀ ẹni tó dẹ̀ ẹni tá a dẹ̀ gbé fún lílé ẹni tó wá ẹni tá a gbé fún lílé nígbà tó gbé fún ọ wá mọ́tò Corolla yẹn nìbàdàn òun lè fi wá ìgbà tó mọ́tò Corolla wá ààrẹ sí ọ̀là ṣe ibi tí wọ́n dẹ̀ ti gba mọ́tò padà wọn lọ́fíà.
já mọ́tò gbà báwo lẹ ṣe ń jí mọ́tò. ilé wọn la ti lọ gbé sà. ilé wọn la ti lọ gbé sà. ok báwo lẹ ṣe ń gbé ṣé wọ́n fún yín ní kì ní bẹ́ẹ̀ni àbí ẹ̀yin lọ ń já ilẹ̀kùn mọ́tò báwo lẹ ṣe ń já. wọ́n fún wa kì í. wọ́n fún yín ní kì. bẹ́ẹ̀ni sà. ẹ̀yin ọ̀bọ̀n tì mú. ọ̀gá ní ìbọn kékeré kan báyìí. ọ̀gá yín níbọn. ìbọn kékeré kan báyìí. kí wàá lẹ́yìn máa mú dání. igi ọ̀kan táwọn mú dání nìyẹn lẹ́lẹ̀. ok igi àti àdá ìfẹ́. àti ọ̀gá wa yẹn ní ìbọn ẹ̀kọ́. igi àdá àti kí tún lẹ lò. àti okùn báwo lẹ ṣe ń lò okùn yẹn. àdúrà máa ní pé àdìkọ́sẹ̀ yẹn kó bá ti lágbé nù wọn pé ká fi so wọn nìkan. ẹ fi so wọn. bẹ́ẹ̀ tó bá ti fẹ́ lágbé nù wọn. èèyàn mélòó lẹ ti pa ńgbà tẹ́ fẹ́. àpààyàn rí àṣẹbẹ̀rẹ̀ ní àdé yìnbọn ọ̀gá wọn yìnbọn rí. ọdún kelo lélẹ̀ tẹ́ ti bẹ̀rẹ̀. àṣẹbẹ̀rẹ̀ báyìí tó ṣe wọ bí oṣù méjì báyìí. tẹ́ bá ti wá ta mọ́tò bí èlò ni ó ń kàn yín èlò ló ń kàn yín. alákọ̀ọ́kọ́ ni kí ni mo gba 100,000 ẹlẹ́ẹ̀kejì mo gba 150. ẹ̀yin kọ́. 100,000 ẹlẹ́ẹ̀kejì jẹ́ mo gba 100,000. ẹgbẹ́ 100,000. lábẹ́ ni àkọ́ 100,000 èkejì 100,000. orúkọ yín lẹ́kọ̀ọ́ sí. Abísọ́dé Ògúnṣẹ́yẹ. Akim Ọlábìjọ. orúkọ yín. Látúnjí nìyí. àgbo yìí. Látúnjí nìyí. Látúnjí. ok kí ló gbé yín débi. Ọkùnrin rédì ni. Ọkùnrin rédì. Àgbo yín rédì. Àbílẹ̀ sọ. Bẹ́ẹ̀ni. níbo ni ẹ ti ṣẹlẹ̀. Ǹjẹ́bọ̀dé. Ǹjẹ́bọ̀dé. Bẹ́ẹ̀ni. níjọ́ wo ni ẹ ṣẹlẹ̀. That was last week. lọ́sẹ̀ tó kọjá ìbáyà akẹ́gbẹ́ sókè tó dáa tí wọ́n lè ràn yín lọ́wọ́ bá fẹ́ ràn yín lọ́wọ́. That was last week, ẹ̀gbọ́n mi. Last week Wednesday. Now, kí wá ní ohun tí táwọn family tún Wọ́n ti gbọ́. ok kí wá ní gbèsè táwọn family tún gbé. Wọ́n gbé gbèsè tí màá kúrò bí náà mo kàrí bọ́ tún gbé mi jáde léni pé ká máa bọ̀ bí láti wá ṣe rẹ́kọ̀dù kò tiẹ̀ yé mi rárá. Mo ṣáà rí pé kó wa jáde léni pé ká máa bọ̀ bí ká wá rí kọ́ọ̀dù mo rí nǹkan tó ṣẹlẹ̀ yìí. Látúnjí. kí ni alẹ́ ìjọba ṣe fún ibà yìí. Ìjọba ṣíjú àlúgbò mi o, wọ́n máa pọ̀bì bí ìṣorúkọ mi, kán máa tà ní ìṣorúkọ mi, ẹjọ́ torí Ọlọ́run torí mi mọ̀ ọ̀kan tó ṣẹlẹ̀, kò yé mi kánjọ́ torí Ọlọ́run, ìsìnkú lábẹ́ àmọ̀ bẹ̀ wọ́n ni. Lawal Abimbola. Lawal Abimbola. Kí ló gbé débi? Curtis ni. Láti bẹ̀. Láti Ìjẹ̀bú-Òde. Láti Ìjẹ̀bú-Òde. Ìjẹ̀bú-Òde. Ó ti tó gbà ó tẹ̀ sí darapọ̀ mọ́ ẹgbẹ́ òkú. Ó ti pẹ́ gan. Bí ọdún mélòó? Bí 18 years báyìí. 18 years báyìí. Ẹgbẹ́ òfò lórí ti ẹlẹ́dàá yìí ṣe. Ẹyẹ ni. Ẹyẹ ni. Báwo ni wọ́n ṣe mú yín? Ní oníṣẹ́ ìjọba, mo ti ṣiṣẹ́ ìjọba látìgbà tí mo ti ṣetán láti school. Iṣẹ́ ìjọba? Mo ń ṣiṣẹ́ ìjọba látìgbà tí mo ti ṣetán láti school. Àìsíṣẹ́ lẹ́jọ́ mẹ́ta yìí náà ló mú mi kan òun rìn lé gbogbo títí tó fi mú mi ṣùgbọ́n kan ẹni tí mọ̀ mí lọ́wọ́. So wọ́n jẹ́ suspect pé kọ́tí sí mi. Láti last month ni. Láti last month. Táwọn family ti mọ̀. Wọ́n ti mọ̀. Bẹ́ẹ̀ni àwọn gbèsè táwọn family bá gbé. Wọ́n gbé gbèsè kìnì jáde náà ni. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Lawal Abimbola. Kí ni a fẹ́ kí ìjọba ṣe fún wa? Ìjọba ìjọba ṣíjọ àánú wò mí lẹ́yìn eléyìí ìmọ̀ àwòrán tí bá ti gẹ́ẹ̀tì iṣẹ́ gan kò ní sí nǹkan tó máa pàdé ìmọ̀ pé ọ̀rọ̀ ẹgbẹ́ kòkòrò ní kò ní sí nǹkan tó máa pàdé ìmọ̀ ẹgbẹ́ kòkòrò mo bí ṣe ń sọ sí ìdìbò mo bí ṣe ń lé mo márùwá ń gùn kò ṣiṣẹ́ márùwá lójú ọ̀kadà náà ni mo ń gùn kò sí tó lè ń tọ̀lẹ̀ ìṣègùn bí wàá pé síkìlì wà ń bẹ̀ kọ́tí sí mi nìkan ni. Kí lorúkọ yín? Kí lẹ pè é? Táíwò. Kí ló gbé yín débi? Èèyàn kan ní ó help mi lọ́nà. Èèyàn kan ló help mi lọ́nà. Ẹ bá gbóhùn sókè díẹ̀. Èèyàn kan ló help mi lọ́nà pẹ̀lú ọ̀kadà bó fẹ́ gbé mi. Lórí ọ̀kadà tó ní ọ̀kadà lálẹ́ ọjọ́ tí mo fẹ́ lọ sí Sábò. So nǹkan tó owó ibi tá a ti ń lọ lórí ọ̀kadà ó lóun fẹ́ róúnjẹ. Bí tó ti fẹ́ ra nǹkan bread tó lóun fẹ́ rà. Ó wá ní kí n bá wọn gbé báàgì ọwọ́ òun dání. So báàgì ọwọ́ ẹ̀ tó ní kí n bá wọn gbé dání yẹn.
mo lè bá gbà ó débi tó pé rẹ́rà kan wọn gba transfer lọ́wọ́ jà padà láṣà lọ ibi tá a ti ń lọ láti pàdé àwọn ọlọ́pàá lọ́nà báyìí àwọn ọlọ́pàá lọ́nà ló ti sá bọ́lẹ̀ ó sá ó fò bọ́lẹ̀ lórí ọ̀kadà. ṣèwọ ló gbé yín. no àti ó wà lórí ọ̀kadà èmi ń wá ọ̀kadà ẹ̀yin lẹ ń wá ọ̀kadà. èmi ń wá ọ̀kadà ok wá ọ̀kadà. òun wá ọlọ́kadà ń gbé òun ó kúrò mi lọ́nà. wá gbé yẹn wá jẹ́ mẹ́ta lórí ọ̀kadà. wá jẹ́ mẹ́ta. ìpàdé wá pàdé ọlọ́pàá lójú ọ̀nà wá fò bọ́lẹ̀ látẹ̀yìn àbáàrin. ok ẹ̀yin jókòó sáàrin ni. ìgbà tó débi tá a tó ti fẹ́ ra búrẹ́dì tó ní kí báwọn gbé báàgì dání. ló jẹ́ kẹ́yìn bọ́ sáàrin. ó ṣe lọ ra pé ní báwọn gbé búrẹ́dì dání kájọ bọ́lẹ̀ lórí ọ̀kadà ó ní kí n gbà ó gbé báàgì fún pé mo lè gba báàgì yẹn ó bọ́ síbi tó ti fẹ́ ra búrẹ́dì so ibi tó ti fẹ́ ra búrẹ́dì yẹn wọ́n gba transfer lọ́wọ́ ẹ̀ wà padà bí mi ṣe rí pé ó ń bọ̀ èmi kàn jókòó sórí ọ̀kadà so òun náà wá jókòó àyẹ̀pá ibi tá a ti ń lọ àyẹ̀pá náà ọlọ́pàá gba ẹrú wọn lọ́kàn lórí ìfòbọ́lẹ̀ gbé ìfòbọ́lẹ̀ kan sáré má àti lóyún bàbá ìdí wọn sáré ọlọ́kadà wá dúró wọn á ní kọ́lọ́kadà má dúró pé kó máa lọ ọlọ́kadà wá sọ pé kó máa lọ tiẹ̀ ọlọ́kadà wá ní owó ọ̀kadà ńkọ́ wọn á ní kó má wọrí èmi máa fún ní owó ọ̀kadà kó máa lọ títí ẹ̀ so aṣáàgbà ibi tí àwọn ọlọ́pàá yẹn wà mo ti mọ ẹni yẹn rí ní bank ẹ bá fẹ́ lọ yọ owó bank bí ká fẹ́ gbowó ọmọ tá yẹn ni no ẹ bá fẹ́ gbowó lẹ́nu ATM wọ́n máa ń wà ní inside the bank so tó bá rí pa ti gbowó tó bá ti fẹ́ máa lọ wọ́n máa bá wa pé ká fọ́ wọn lówó ká ṣe kíní ìgbà míì wọ́n máa lọ́wọ́ agbára àgbọ̀rẹ́ ibẹ̀ ni mo kàn ti mọ̀ tó máa tọ owó lọ́wọ́ mi ti bá ní máa ń fún ibẹ̀ ni mo kàn ti mọ̀ so nǹkan tó yẹ dúró jọ́ tó ẹ̀kọ́ mi yẹn náà nìyẹn ó fẹ́ gbowó lọ́wọ́ mi. ṣùgbọ́n báàgì ẹ̀ wà lọ́wọ́ yìí ìgbà tó fò sọ̀kalẹ̀ kọ́lọ́kadà náà dúró pé ẹ̀kẹ́ sọ pé kọ́lọ́kadà máa lọ. mi ò mọ nǹkan tó wà nínú báàgì. ẹ bọ̀ ẹ̀ ń wò pé bóyá nǹkan tó lè wúlò fún yín tẹ́ bá délé. etí kò pọ́sibò kí n padà lọ́nà ọgbà bẹ́ẹ̀ kó mi ti fẹ́ débi tí mi ń lọ. ok bó wà ní ọlọ́pàá wá ṣáà. ọlọ́pàá ṣáà dá wa dúró èmi ní kọ́lọ́kadà dúró bọ́ọ̀ ẹnì kan ní kí ló wà ní ọwọ́ mi mo ní báàgì tí ẹni ẹ gbé fún mi pẹ̀lú fóònù mi ó wá ní kí n tú àpò mi iṣẹ́ àtú àpò mi mo kó fóònù mi jáde fóònù mi nìkan ló bá lọ́wọ́ mi ó wá ní kí ló wà ní báàgì mo ní mi ò mọ̀ nítorí ẹni ẹ ló gbé fún mi mo wá ní kó gbà kó ṣì so mo gbé fún ọtọ yìí ṣí báàgì ọkọ ìbá ń bẹ bọ yìí ṣí báàgì ní ìbọn ló wà lọ́wọ́ ìbọn mo wá jẹ ìkan tó lè mú bọ̀bọ̀ ìsálọ ayé pé torí nǹkan tó wà nínú báàgì yìí ló yẹ sábọ́lẹ̀ lẹ́yìn ọ̀kadà tó sá lọ. Táíwò lórúkọ mi. Ṣàgámù. ìbọn yẹn wá dá ìbọn tó rí lọ́wọ́ yẹn dá. ok ìbọn yẹn rí. kí ìjọba lọ ilé àkóbá àdàbà ni ọlọ́run máa yẹ kára lákòóbá. kí lorúkọ yìí. Taofik kí ló gbé yín débi. wọ́n wá bọ́ọ̀sì wá ń lé ni wọ́n wá bọ́ọ̀sì wá ń lé pé à ń ta drug láti ibẹ̀ náà ní cortisone case fi wọ̀ ìgbà tí yẹn dẹ̀ wọ̀ àgbàtà tí wàá school àti ṣe so nísìnyí gan àmọ́ nǹkan tó ń pè bẹ́ẹ̀ mọ́ so mi mọ̀ nǹkan tó tún wá ṣẹlẹ̀ tó fi dé ilé ìlú ààrẹ. ok ibo ni wọ́n ti mú yín. ilé mi gangan náà ti mú mi ní Ìdíṣàn. ní Ogun State. ní Ogun State. èmi ò ní wọ́n mú. èmi àti àbúrò mi lọ mú. ẹ̀yin àti àbúrò yín kí lorúkọ àbúrò tí. Ọ̀jẹ̀táyọ̀ Olúwaṣeyì. Ọ̀jẹ̀táyọ̀ Olúwaṣeyì lẹ́nu sàn. wọ́n lẹ̀ ń ta oògùn. mi ò ta oògùn olóró. ilẹ̀ wa ń tà. èmi Babi Salon lèmi ṣe. I'm a stylist. I do Babi Salon. I make hair and draw tattoo. So that's what I do for living. So mo á charge phone opposite ilé wọn ní shop mi wà. So mo á lọ charge phone mi ti kú lọ́jọ́ yẹn mo á ní kí n sáré plug phone mi kí n lè fi boost ẹ̀ kí n ra epo kí n lè fi tọ́jú ẹ̀. So ìgbà lọ́n SWAT fi wọlé tó fi wá bust wọn. So ìgbà tó bust wọn fún drugs. So ìgbà tá wá dé custody wọn ní SWAT office. So wọ́n á bẹ̀rẹ̀ sí ní investigate pé wọ́n jẹ́ àṣàgán àbí kankan bẹ́ẹ̀ pé wọ́n cortisone lọ́wọ́ àbí kankan. So ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ní bí lọ wá pé ká jẹ́wọ́ nǹkan tá a bá mọ̀ nípa ẹni tí máa ń sọ pé nígbà tí mo wà ní school nǹkan o pé wọ́n gbé mi ṣe cortisone pé nǹkan tó yẹ kí n kúrò ní school nígbà tí mo ṣe ND pé nǹkan tó yẹ kí n lè further mọ̀ ṣe ND mi nígbà tí threat wọn ti pọ̀ jù. So that is why mo fi padà sílé tí mo fi wá ń ṣe
iṣẹ́ barbing salon. Yes sir. Àwọn tattoo tẹ́ fi sára yìí ṣé fún kí ni? Nítorí iṣẹ́ tèmi ń ṣe nìyẹn sir. So àwọn tó máa tẹ̀lé pẹ̀lú ọjọ́ máa ṣiṣẹ́ stylist máa ń ṣe irun, mo dẹ̀ máa ń ṣe barbing, máa ń gé irun, mo dẹ̀ máa ń ya tat. Ọjọ́ wo ni wọ́n mú yín? Ọjọ́ Wednesday. Ó ti tó gbà òtẹ̀ tí wọ́n wà níbẹ̀. Mi ò ṣẹ̀ṣẹ̀ dé ọjọ́ àti SWAT office láti wá sílẹ̀. Kí ni a fẹ́ kí ìjọba ṣe fún wa? A fẹ́ kí ìjọba ràn ọ́ lọ́wọ́ àṣẹgbẹ́ bóyá wọ́n ní wọ́n máa ń ṣe kinní kan bí wọ́n máa yọ ọwọ́ kúrò nínú ẹ̀ so àṣẹgbẹ́ mi ò sínú ẹgbẹ́ láti ìgbà tí mo ti wà tí mo ti kúrò ní school mo ti stop rẹ̀. Bẹ́ẹ̀ sínú ẹgbẹ́ mọ́ ẹgbẹ́ wo lẹ wà tẹ́lẹ̀? Ẹni supreme ẹ̀kọ́ bàtà nìkan ẹyẹ. Ẹyẹ lẹ wà tẹ́lẹ̀. Mi ò sí ní as in wọ́n kidnap wa ṣé nígbà táwọn school ni so nǹkan tó yẹ kí n lè further mọ̀ nìyẹn tí mo fi padà sílẹ̀. Mi ò sọ pé mi ò ṣe rí o. Mo nígbà tán SWAT mú wa tán investigate tó sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ń Ṣàgá wọ́n wá ní ká jẹ́wọ́ nǹkan tá a bá mọ̀ wọ́n á sọ pé nígbà tí mo wà ní school kọ́ pé wọ́n gbé mi ṣe ẹyẹ o pé bọ̀ nǹkan tó jẹ́ kí n lè parí ṣe ibi tí mo fi wá sí ilé nìyẹn nítorí vicinity yẹn ti ń threaten yàn jù so na why I come out with that so wọ́n wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé àwọn wo ni mo mọ̀ wọ́n á ní mi mọ̀ anybody pé kó béèrè ní around mi bí a mo wà involve àbí wọn kọ bẹ́ẹ̀ because àwọn nǹkan tèmi ṣe sáwá sí ilé padà nìyẹn so wọ́n á béèrè lọ́wọ́ mi pé ṣé mo ti lọ ṣe nǹkan kan ní police station pé kó lè mọ̀ pé bí àmì ṣe mọ̀ wọ́n á ní mi ò mọ̀ anything nípa yẹn. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Ọ̀jẹ̀tá Olúwaṣeyì sà. TV ìkànnì Eleyii ládùn jù ó gbafẹ́ ó gbayì òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì Eleyii ládùn jù ó gbafẹ́ ó gbayì òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì Eleyii ládùn jù ó gbafẹ́ ó gbayì òun ni ẹ máa wò. Sọpọ̀ ti lọ Bembeyeke TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì Eleyii ládùn jù Daniel Salomon ló mú gbayì òun ni ẹ máa wò.